jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí bàbá mi ọkọ mi kábíyà ò mà sí mo ní ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́jọ́ sí mo ní bẹ́ẹ̀ ti ṣe nígbà àwọn ni ọlọ́run nínú àwọn ọ̀run paríparí ọlá porogodo ògo ọlọ́run tí jẹ́ èmi ni má sì ṣe bẹ̀rù mo ní ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí mo ní ẹ lè fàyè mi dára rere olórí burúkú ẹ ti sọ ọ́ dolóríire ọlọ́run àwọn ọlọ́run mo ní ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí àgàn tí ó bímọ mẹ́bẹ̀yìn lẹ fún lọ́mọ lọ́jọ́ ọjọ́ sí ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí mo ní òkú tó ti kú mẹ́bẹ̀yìn lẹ jí dìde lọ́jọ́ ọjọ́ sí ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ọlọ́run tèmi mo ní kó ṣáà mọ́ ṣe lọ ohun rere ṣáà mọ́ ṣe lọ àrà ire ṣáà mọ́ ṣe lọ nínú ayé mi. Kábíyèsí Olódùmarè mo sọ pé o tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí o ti ṣe lọ́jọ́ ọjọ́ sí bẹ́ẹ̀ ni o ti ṣe nígbà àwọn bàbá wa nígbà wọn ni bẹ́ẹ̀ rèé o sì tí ì yí orúkọ padà o sì ń ṣe ríbí mélòó mo fẹ́ wí ṣé òkú tó ti kú tó ti gbẹ ègún tó ti gbẹ tí àti ẹ̀rí orí tààrà pátá rẹ̀ ṣẹ̀ mọ́ ṣé òun la fẹ́ wí tó sì tún gba agbára ọ̀tún ábẹ̀lẹ̀ ń tà sí eléyìí tó ṣẹ̀kú níjẹta àbí jẹrin eléyìí tó túmọ̀ sí pé ribiribi tí ò ń ṣe kò ní àfiwé bẹ́ẹ̀ kò lákàwé nítorí ẹ̀ náà ni mo ṣe ń pé kábíyèsí lórúkọ rẹ̀ ń jẹ́ nítorí ẹ̀ mo ṣe ń pé kó o sáà máa bá iṣẹ́ rere rẹ lọ nínú ayé mi kó o máa bá iṣẹ́ rere rẹ lọ nínú ayé àwọn olólùfẹ́ tèmi pátápátá tí wọ́n ti darapọ̀ mọ́ mi lórí ètò lénìí kí wọ́n máa fi yẹn kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá àti yín gangan orúkọ tèmi Ola Onabajo ayọ̀olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ ẹ ti mọ̀ wípé àwọn eléyìí wọn ò kọ́ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ tí mo pé tí bá ti dé èmi àti àwọn gbajúgbajà náà lájọ máa ń dé ṣẹ́rí gbajúgbajà tájọ máa sọ̀rọ̀ lẹ́ni wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí ṣùgbọ́n tó bá tó àsìkò ń mójú tiwọn wá ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kó wá fún wa ṣáàjọ máa fi ṣíra wa létí lóòrè ní ó ní mo pe àkórí ẹ̀ ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Ọ̀pọ̀lọpọ̀ wa láti bàyé jẹ́ àti balẹ̀ jẹ́ àti ba ọ̀nà jẹ́ oko gan ò ṣe é wọ̀ fún wa nítorí gìrìgìrì àìlèfarabalẹ̀ yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń ṣi ọ̀rọ̀ gbọ́ tó jẹ́ pé tí wọn ò bá tí ì ṣàlàyé fún wa dáadáa a lè má mọ ibi tí orí ọ̀rọ̀ yẹn fẹ́ sọlẹ̀ sí a lè má mọ ìtumọ̀ gangan tí ọ̀rọ̀ yẹn fẹ́ ní ṣùgbọ́n tó o bá dúró kó o farabalẹ̀ kó o wo ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀hún dáadáa ó ṣeé ṣe kó o ti fèsì ní ọ̀nà àìtọ́ lílèyìí tó jẹ́ pé yóò sì ti ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí ọ̀rọ̀ ìfèsì yìí ẹlòmíràn ti kùnà iṣẹ́ tó dáa tí Elédùmarè pèsè fún ẹlòmíì ti kùnà ọkọ rere látorí ìtẹ́ ẹlòmíì sì ti kùnà aya rere látorí ìtẹ́
eléyìí tó túmọ̀ sí pé àìkí ń lè farabalẹ̀ láti gbọ́rọ̀ débi tá a máa fèsì ó lè gbọ́n eré sọnù lọ́wọ́ wa. Yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Àìfèsì sọ̀rọ̀ kò sọ ọ́ di òpònú. Àìtètè fèsì sọ̀rọ̀ kò sọ ọ́ di ọ̀dẹ̀. Ṣùgbọ́n ó sọ ọ́ di ọlọ́gbọ́n. Nítorí àwọn onímọ̀ wọ́n máa sọ yí pé téèyàn bá dákẹ́ ó ṣe ọlọ́gbọ́n púpọ̀. Nítorí ẹ̀ ni mo ṣe mú gbogbo eléyìí sẹ́nu lóòrè ní wípé ká fi ṣíra wa létí ká máa mú sùúrù láti fèsì. Ohun tó dáa ni ká máa gbọ́, ká gbọ́ lọ́tùn, ká gbọ́ lósì, ká kọ́ ẹ̀kọ́ lọ́tùn, ká kọ́ ẹ̀kọ́ lósì. Ṣùgbọ́n káyé tètè máa fọ́n tán káàkiri àgbá òfìfo ní mọ̀ ń dún gbàùgbàùgbàù. Eléyìí tó bá lómi inú kan kìmkìm ni ó máa dún. Ẹ jẹ́ dé òkè lọ́hùn kí n rẹ̀ fi ẹsẹ̀ rajó díẹ̀. Nígbà tí màá bá fi dé, èmi àti àlejò mi làjọ máa dé. A máa wá kàn sí àgbàmì ètò ní pẹrẹwu. Ó dá mi lójú pé ẹ máa gbádùn ara yín dọ́ba lénìí. Ẹ̀yin ṣáà ṣe kinní kan fún mi. Ẹ ṣáà fìdílé nǹkan. Èmi ń padà bọ̀. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín. Fún àǹfààní ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ mi, mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo ní orúkọ tèmi Ola Onabajo, aya Oluwafemi Oluwafemi aláṣàkẹ́tì ń gangan tí ó kọ́ mọ́. Bẹ́ẹ̀ dẹ́rẹ́ àlejò mi tí mo rẹ̀ fi ijó gbé sórí ìjókòó, wọ́n tún wá ń kalẹ̀, wọ́n tún wá ń digbé. Àlejò mi káàbọ̀ sórí ètò. Ó ga jù. Ansan bobo kò dọ́là wà bá tẹ kọ́kọ́ kọrin fún yín díẹ̀ kí n kì í dáadáa kí n sọ pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣe gan ni mà. Ṣé dáadáa lẹ dé? Gbogbo lé ń kọ́. Ẹ máa ṣe ìṣeré ojú àlejò mi, ẹ sì rí bó ṣe máa lọ lórí ètò lẹ́ni, ẹ rí pé ọwọ́ ẹ̀rín músẹ́ náà ni àlejò mi bá wá ni wọ́n bá dé léni. A máa gbọ́ wírin lẹ́nu wọn. Gbogbo yín tẹ̀ tí mọ ojú yẹn nítorí ojú tiwọn ojú ni kì í ṣe àìmọ̀ fólókò tiyín. Ṣùgbọ́n gbogbo yín tẹ̀ tí mọ̀ wọ́n sì tún máa ṣe àfihàn ara wọn fún wa. Bóyá kí n sọ pé kẹ́ bá mi ṣe àfihàn ara yín fáwọn ará ilé. Alebiosu Oluwafemi Stephen lórúkọ mi. But àwọn èèyàn máa ń pè wá ní Femi Stephen. Femi Stephen. Gbà tẹ̀sẹ̀ fẹ́ introduce ara yín gbà Alebiosu Oluwafemi mo bẹ́ẹ̀ máa sọ pé pastor. Rárá wọn tí ordain wa ní redeem. Pastor deacon evangelist bishop. Mo fẹ́ try láti wá nǹkan kan síwájú evangelist yẹn bóyá man evangelist tí ẹ mọ̀ pé báwọn obìnrin bá jókòó wá pé lady evangelist. Femi Stephen. Yes. Àní bóyá kémi sọ pé èmi máa sọ pé Femi Stephen ni màá pè lórí ètò léni. Bọ́dà mi Femi Stephen. Irú fẹ́ àwọn iṣẹ́ wo lẹ máa ń ṣe? Okay, basically, mi ò mọ Yorùbá basically. Pàtàkì ní ṣókí ní kókó ní gbogbo ẹ̀ ní kókó tàbí lákòótán gbogbo ẹ̀ ṣá. Music minister làwa, orin là ń kọ. Orin là ń kọ. Orin lè máa ń kọ. Bẹ́ẹ̀ni ma. Music minister. Lẹ́yìn pé iṣẹ́ okay jẹ́ kí n kọ́kọ́ béèrè lè irúfẹ́ orin wo lẹ máa ń kọ? Gospel ni o. Gospel ni. Gospel. Orin ẹ̀mí. A máa ń mú entertainment mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. And even entertainment yẹn gan, it has to be strictly gospel. Gospel. Bí tẹ́ bá fẹ́ ṣe wedding, a máa sọ fún yín, a máa jẹ́ kẹ́ mọ̀ pé orin ẹ̀mí nìkan bọ́ ẹ máa jó. Àwọn akọ́ ń bẹ̀ o. Ẹ máa jó. Ṣùgbọ́n ó di dandan kẹ́ ẹ jó o.
ó di dandan kẹ́ ẹ jó o a máa gbọ́ bẹ́ẹ̀ ló. kò di dandan o bọ́ ẹ lè gbọ́ lù wá kẹ́ má jó. kẹ́ẹ̀kúrú kẹ́ẹ̀gá ó di dandan kẹ́ ẹ jó. lẹ́yìn iṣẹ́ orin kí n tẹ̀ tó máa lọ sídìí iṣẹ́ orin ẹ̀mí àwọn iṣẹ́ mi ò lè tún máa ṣe. I'm a complete businessman. So now àwọn iṣẹ́ kan tá a tún ṣe tó yàtọ̀ sí torin. I'm a fashion designer. Mo ní fashion house. Gẹ̀gẹ́. So bírò aṣọ tá a wọ̀ yín sìn iléeṣẹ́ wa ló rán. ẹ ti bú àtẹ ní fashion designer ní ọrùn yín ni mo kọ́kọ́ lọ wò pé bọ́dà mi Fẹ́mi Steve wọ́n sì kó fashion designer wà Fẹ́mi léènì ẹ̀yin kẹ̀ ní tí ń fojú yín kan ó dáa ẹnì ìṣòǹlẹ̀. So Ọlọ́run tún ṣẹ̀ṣẹ̀ fún wa ní iléeṣẹ́ tó ń produce orin kan. Yeah, so bóyá ẹ fẹ́ ṣe music video ẹ fẹ́ record music yín àyè wà fún yín. àyè ń bẹ àyè sì ń bẹ nílé ọ̀dà àtàwọn iṣẹ́ díẹ̀ kan náà lẹ́gbẹ̀ẹ́. ẹ mọ iyún tí mò ń kàn ẹ sọ ọmọ ayé gbà wọn ẹ sọ fún mi pé ẹ mọ ọyá ayé sì ń bẹ nílé ọ̀dà tuntun ẹwà ògo rẹ ó dàbí fọ́ọ̀mù ní lẹ́ẹ̀kan ó fọ́ọ̀mù ní o tẹ̀rí sẹ́fàm èmi gan ti wá dánu dúró a sọ pé awakẹ̀ aṣọ ọmọ ìsìn o ọmọ ìgbà náà ni gbogbo wa torí mo rántí gbà wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó bá kọrin wọn ẹ tí ì lọ school àgbẹ̀ wọlé óyá wọlé nísinsìnyí ẹwà ògo rẹ ń pè ọ́ pé máa èmi tí àwọn máa sọ pé ráìsì ògo dà pé ó jẹ ráìsì wọn pé ṣàwámọ̀ ògo gbogbo àwọn ayé ti di ó ti lágbára ó dà tí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ní apá bíi orin ẹ̀mí lọ́dọ̀ tiyín tẹ́ ẹ ti wà nídìí iṣẹ́ orin mi ó ti tó bí ọdún mélòó. Tábà kà ní méjì mẹ́ta. Tá a bá sọ pé officially. bá ní kẹ́ ẹ máa kà lọ ní ení èjẹta ẹ ní mọ̀. a ní lè kà o because a ti bẹ̀rẹ̀ láti church láti choir kí a tó wá gba ìpè pé ká lọ sínú ẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan tá a ní. ẹ jẹ́ ká wá ṣe báyìí pé tẹ́ ẹ gba ìpè yẹn tẹ́ ẹ wá mú iṣẹ́ orin kíkọ ní professionally ìyẹn ti tó ọdún mélòó. a ti tó 12 years. 12 years. ọdún 11 sí 12. kò tí ì pẹ́. ṣé ń gbọ́. kò tí ì pẹ́. more than a decade lẹ́ni kéèpẹ́ mo rò bí ẹ̀ tẹ̀ sọ pé bí ọdún 4 sẹ́yìn. rárá o. ẹ wá ní kéèpẹ́ ó ti pẹ́ o ó ti pẹ́ 11 to 12 years nídìí iṣẹ́ orin ẹ̀mí kí ni ẹ ṣe bára yín nídìí ẹ kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ ní àwọn àsìkò gbà yẹn tẹ́ fi mọ̀ pé professionally ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Okay, so tó bá fi dídá mi because mo like business I actually wanted to be a banker. Ibi tó ti ń kawó lóhùn mi kí n ti ṣiṣẹ́. ẹjọ wọn because ìyà ò dáa. ẹni tó bá ti rí yàrí. a sá lọ. So ó wù mí kí n kàwé dáadáa kí n ṣiṣẹ́ níbi tí a ti lè máa ka owó so that nǹkan tójú àwọn ọmọ wa rí tójú wa rí ojú àwọn rírí ìdajì ẹ̀. kábíyèsí Ọlọ́run. But Ọlọ́run nínú iṣẹ́ ẹ̀ ó pè wá and a dúpẹ́ pé a ní ẹ̀mí tó ń dá ohùn Ọlọ́run mọ̀. Yeah, because kò ń ṣe gbogbo èèyàn ló máa dá ohùn Ọlọ́run mọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀bùn ni lọ́tọ̀. Ẹ̀bùn ni o. So lára àwọn nǹkan tó help wa débi tá délé ni òun ni láti dá ohùn Ọlọ́run mọ̀. So gbà tí pè yẹn dé a ti mọ̀ pé ìpele ìpè ni o. Ìpè ni kò easy because a ní láti gbé gbogbo nǹkan sẹ́gbẹ̀ẹ́. Fẹ́mi
ẹ mọ̀ pé táìmù yẹn tí bàbá gan sọ pé Fẹ́mi ẹ sọ pé bàbá mi ò gbọ́ Stevie ṣé o gbọ́rọ̀ ni. So bó ṣe wá nìyẹn and Ọlọ́run tó pè wá ó ràn yín níṣẹ́ ó ràn yín lọ́wọ́. Báwo ni lẹ́yìn ìgbà tẹ́ dá dúró tẹ́ ti gba ìpè tẹ́ ti ṣetán láti jẹ́ ìpè bàbá God ministration yín alákọ̀ọ́kọ́ tẹ́ lè rántí báwo ló ṣe rí báwo ló ṣe lọ báwo ló ṣe wá. Ministration alákọ̀ọ́kọ́ ó le díẹ̀ o because as àtìgbà tí mo gba ìpè yẹn fully mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ni so mi mọ̀ pé Ọlọ́run ó fẹ́ train mi ni you know most of us láyé ìsìn tọ́lọ́run bá ti pè wá we want to go all the way but ìpè Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o bí mo ṣe ń sọ lọ mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ni so I was working with an organization in an office that happens to be a church. I was a pastor's PA. Amúgbálẹ́yìn. Ó ti yé wa. Olùṣọ́-àgùntàn. Á lò bẹ́ẹ̀. So ìgbà yẹn ni invitation yẹn wá bẹ̀rẹ̀ sí ní wá. But mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ni. And then primary assignment mi níbẹ̀ yẹn ni pé kí n make sure pé nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Lọ déédéé. So lọ́jọ́ kan pé ara àwọn nǹkan tá a ti expect. You know. Ó ti ṣe kí program wà ní ṣọ́ọ̀ṣì. Program mo sọ fún ọ̀gá mi ọ̀dẹ̀ ni kò sí problem máa lọ ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ yẹn àwọn òṣìṣẹ́ ṣe nǹkan tó bí ọ̀gá mi nínú ó yẹ kó wà ní Sunday school class àwọn èèyàn wà níta wọ́n ń jẹun ọ̀gá kò ní káwọn tiẹ̀ lọ káàkiri kí lẹ́ ń ṣe bí báyìí so ó dẹ̀ ti tó àkókò tó yẹ kémi lọ mo kàn lọ bá wọn pa ṣé mo lọ ń bo ojú tó kọ sí mi báyìí oore ọ̀fẹ́ ò sílẹ̀ mọ́ mo bá ẹsẹ̀ mi sọ̀rọ̀ ó dùn mí ìyẹn ni ò bá jẹ́ àkọ́kọ́ but that was a bitter experience that I had so èmi rí bí ẹ̀kọ́ mi ì dẹ̀ fi ṣèbínú mo lọ jókòó àwọn tó pè wá náà bínú bọ̀ kò sí nǹkan tá a lè ṣe so that was my first experience. Mo ń bọ̀ a máa gbé láti bóyá àwọn ìrírí yín ẹlẹ́ẹ̀kejì ní àwọn àsìkò ìgbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní tẹ́ ẹ mú lọ́kùnkúndùn ṣùgbọ́n a fẹ́ lọ dé òkè lọ́hùn náà orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fi fèsì rájò ó lè jẹ́ tiyín ó lè jẹ́ tàwọn olùfẹ́ yín tó ní orin tó ṣáà ní fídíò tá a máa wò. Orin tó ní fídíò kìkì ọ̀rọ̀ kan náà ni. Kìkì ọ̀rọ̀ kan ni. Láti ọ̀dọ̀ tiyín. Fẹ́mi Stephen. Kìkì ọ̀rọ̀ kan láti ọwọ́ Fẹ́mi Stephen eléyìí tí wọ́n jẹ́ àlejò tèmi lórí ètò lénìí wọ́n ní ká lọ fífi ẹsẹ̀ rájò ńlẹ̀ tá a bá padà dé a máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ má gbàgbé wọn mọ ẹnu lé àwọn ìrírí tí wọ́n rí nígbà tí wọ́n gba iṣẹ́ orin tá a pè iṣẹ́ Olúwa lọ́dọ̀ tiwọn ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kọ̀ọ̀kan à ń padà. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín èmi àti àlejò mi Fẹ́mi Stephen ìránṣẹ́ Olúwa náà ni wọ́n náà lọ́jọ́ wa lórí ètò lẹ́ni àsìjọ ń jíròrò wọ́n ń sọ fún wa ibi tí iṣẹ́ ìránṣẹ́ tiwọn ibi tó ti bẹ̀rẹ̀ òun náà ni wọ́n gbẹ̀nulé kó tó di pé a lọ sókè lọ láti lọ fẹsẹ̀ rájò àlejò mi ẹ kú kalẹ̀. Yes ma. ìrora sá ẹ sọ̀rọ̀ lọ àwọn ìrírí yín nígbà tẹ́ mọ iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ lọ́kùnkúndùn. So láti bẹ̀rẹ̀ kò rọrùn gbogbo àwọn tó encourage wa pé ká bẹ̀rẹ̀ ó máa ń dùn sọ́ngbà mí but ìgbà tó bá kú káwọn gan support wa ó máa ń le díẹ̀ ìwé ìtọ́lọ́run bá pè á tún béèrè fún ẹ̀mí sùúrù because bí mo ṣe sọ lálàkọ́kọ́ kò rọrùn so kò ṣe bẹ́ẹ̀ rọrùn. Ó dà ní àti bí ọdún 11 sí 12 tẹ́ ti wà nídìí iṣẹ́ ìránṣẹ́ ẹ ti ṣe tó ábọ̀mù mélòó.
officially àti ṣe album méjì. Méjì. Wọ́n ní track bíi mélòó. Alákọ̀ọ́kọ́ ní about 12 tracks. Ẹlẹ́ẹ̀kejì, yeah, same thing, 10 to 12. 12 tracks nínú album ẹyọ kan. Alákọ̀ọ́kọ́ yẹn ọdún wo lẹ gbé jáde? Ọdún 2015, no 2013. 2013. Ìyẹn ti dàbí ọdún bíi méje sí mẹ́jọ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Àwọn tracks tó wà nínú ẹ̀ṣẹ̀ lè rántí àwọn àkòrí wọn torí àti ìgbóhùn yẹn àti sọ pé olórin ẹ̀mí nìyí. Mo rántí díẹ̀díẹ̀ ń bẹ o. Mo rántí ọba ayérayé. Mo rántí ayé ń lọ. Awesome God. Ti dá mo ṣe ìdánwò fún yín lénìí. Ó dáa, mẹ́ta péré lè rántí o. Ọba ayérayé, ayé ń lọ, awesome God. Ẹ gbìyànjú kẹ́ rántí méjì sí. Ẹ má gbé fún ti àwo ẹlẹ́ẹ̀kejì. Mo ń try láti máa ọba ayérayé, ayé ń lọ, awesome God. Everything is gonna be all right. Praise medley náà wà ń bẹ. Ẹ try. Ó yá nínú gbogbo àwọn orin yìí nsìn, èwo lẹ fẹ́ kọ fún wa ń bẹ káwa tiẹ̀ fi gbọ́ ohùn tiyín lórí ètò lẹ́nu. So bí ọjọ́ 3 sí 4 sẹ́yìn mo kàn jí ní sórí wá sí mi lọ́kàn. So apparently ìyàwó mi ò lè gbé mọ́tò tiẹ̀ lọ síbi iṣẹ́, so mo ní láti lọ gbé. So gbà tó wọlé ní kí ló rò débi orin yìí? Mo orin tó bá mi jí ni. Bóyá nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀. Ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀. Àyànfẹ́ ò bá dúró kó má ṣe rẹ̀wẹ̀sì. Àyànfẹ́ ò bá dúró kó má ṣe báyé lọ. Dákun dúró, àyànfẹ́ ò bá dúró. Kó má ṣe rẹ̀wẹ̀sì. Gbọ́ ohùn Olúwa o. Àyànfẹ́ ò bá dúró kó má ṣe báyé lọ. Ó dàbí pé àti sọ náà gbogbo wa tá a wà nílé ẹ ti gbọ́ ohùn brọ́dà mi wọ́n ní kẹ́ ẹ dúró dáadó de Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń wá tí ò sọnù káàkiri. Àbọ̀rọ̀ ni wọ́n máa ń sọ fún ọmọlúàbí tó bá dé inú ẹ̀ adòdìdì. Second album yẹn ọdún wo ló bọ́ta? 2018. Ìyẹn dàbí ọdún bíi 3 sẹ́yìn. Ẹ̀dẹ̀ ní òun náà ní 12 tracks. Ẹ sì rántí gbogbo èèyàn ẹ̀ tí ẹ gbọ́dọ̀ mọ́ rántí mẹ́wàá. A gbìyànjú. Ríyá ení. The miracle working God. Èjì. You are holy. Ẹ̀ta. The miracle working God. You are holy. Very big God. Very big God. Very big God. Àti gbọ́dọ̀ sọ pé àṣọ ọ̀nà àṣọfọ̀tù lórí ẹlẹ́ẹ̀kẹta album tẹ̀sẹ̀ release ní jẹta. Ìdí ni pé a ti ń ṣe mí lọ. Orin tó ti ń bọ̀ nílẹ̀. Àti ṣe sí àwọn yẹn gangan ló ń gba time wa báyìí, so àwọn yẹn Ọlọ́run ó ti ń lò wọ́n lọ. A sì máa sọ̀rọ̀ nípa àwọn yẹn náà lórí ètò lẹ́nu. Ká dúró níbi yẹn. Nígbà tẹ̀sí wà dárúkọ tó pọ̀ èmi tẹ̀ tí mú ẹyọ kan bẹ̀ very big God. Ẹ jẹ́ àgbọ̀ very big God. Good. Oh Lord my God, you're a very big God, oh. Oh Lord my God, you're a very big God, oh. Everybody come and see what the Lord has done. The mighty God has done anything for me. Everywhere I go, now only you I see. Jehovah Jireh has done many things for me, oh. Hey, Ebubedike. I am that I am. I am that I am. You have done so much for me. Joy Chemonu, Osimiri Atata.
Lord, I declare you're a very big God, oh Lord, my God. You're a very big God, oh Lord, my God. You're a very big God, ẹ wá wo ohun tí bàbá ṣe, àló fàáyé mi dá. Àkàìkà tán ni oore tó fàáyé mi ṣe. Very big God. Ara máa ní, ara ló fàáyé mi dá. Ara máa ní, ara ló fàáyé mi dá. Ara máa ní, ara ló fàáyé mi dá. Ara máa ní, ara yóò fàáyé mi dá. Oh Lord, my God, you're a very big God, oh. Oh Lord, my God, you're a very big God, oh. Yeah, we serve a very big God. Bẹ́ẹ̀ ni o, bóyá ká dẹ̀ feature màmá nínú ẹ̀. You are a very big God. Very big God. A máa ṣe release ẹ̀. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. A máa ṣe. A ti fòun tẹ̀lú. Gbàmù. Bó ṣe máa jẹ́ ni. Ó dáa. Kò ṣe Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórin mi, a sì mọ̀ pé ẹ̀ ń ṣe ribiribi nídìí iṣẹ́ yìí. Kí lẹ̀ ń rò pé iṣẹ́ orin ẹ̀mí wípé ó jẹ́ lọ́dọ̀ yín? Iṣẹ́ orin ẹ̀mí ó dàbí ìpè ránṣẹ́ tọ́lọ́run bá fẹ́ bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá bá wa sọ̀rọ̀. Èèyàn ló máa lò. Èèyàn ló máa lò. So tọ́lọ́run bá ní iṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa, ìgbà míì á wá bíi tíátà, ìgbà míì á wá bíi orin. So lọ́dọ̀ tiwa bíi orin ni. Ẹlòmíì àti rẹ́ni tó jẹ́ pé ara ẹ̀ ò dá tó wà nílé ìwòsàn, and nǹkan ẹyọ kan tọ́lọ́run fẹ́ fi gbé dìde orin ni. So tí Ọlọ́run bá perú àwa báyìí, tá a bá fọ́lò bó ṣe ẹ wo èèyàn tó máa kú. Ẹlòmíì ó lè fẹ́ pokùnso kó dẹ̀ gba orin kí ẹ̀ kó jí. Ẹlòmíì ó lè ti ro rẹ̀ pin. Ẹlòmíì ó fẹ́ bímọ, but miracle ẹ̀ inú orin ló wà. Kó dẹ̀ gbọ́ orin. Ẹlòmíì ò nílò ìgbọ́wọ́lé, orin lásán ni, because àṣẹ ó wà nínú orin. Ẹ jẹ́ kí èmi wá bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀yin tẹ́ jẹ́ olórin mi, tẹ́ dẹ̀ sọ pé Ọlọ́run pè ẹ̀yin. Ṣé ó possible kẹ́nìkan ṣàdédé jí kó dẹ̀ sọ pé èmi fẹ́ kọ́ iṣẹ́ orin ẹ̀mí ni kò sẹ́ni tó pè mí? Ṣé ó wà bẹ́ẹ̀? Ọ̀nà méjì ló pín sí. O lè kọ́ kò dẹ̀ máa ṣe k'Ọlọ́run máa pè ẹ́. Ṣùgbọ́n ní ti pípè yẹn èèyàn lè kọ́ o. O lè nú orin k'Ọlọ́run máa pè ẹ́. You can be a singer naturally kó máa kọrin. I bless àwọn èèyàn. Òye ò ní k'Ọlọ́run pè ẹ́. So ó yàtọ̀ síra wọn. Ìyàtọ̀ wà bẹ́ẹ̀, ó sì lè má lóhùn orin kó jóhùn kankan báyẹn lóní. K'Ọlọ́run dẹ̀ pè ẹ́ pé mo ṣàfẹ́ ránṣẹ́. Irú èmi báyìí, mi ò lóhùn orin, mi ò lẹ́bùn orin. Or ká sọ pé mi ò mọ̀ pé mo lẹ́bùn orin. Nígbà tí à ń dàgbà, àwùwà jàgídíjàgan díẹ̀ o. Kábíyèsí Ọlọ́run. Adájọ́rú. Àwa la máa wà lókè táwọn máa sọ fẹ́ni tó ń wàásù pé ẹ kóra yín kò mbẹ́. Ìgbára rọ̀ bí àjẹ́ káwá jẹ kíní. Àwa ọlọ́ṣà máa dìímú tó máa fi tipátipá mú wa lọ sókè. So until ìgbà t'Ọlọ́run máa pè wá, ìgbà yẹn gan Ọlọ́run ò tí pè wá. Bóyá abọ́lọ́run pàdé, Ọlọ́run ò pè mí ní lọ síbi orin, but mo bọ́lọ́run pàdé, mo dẹ̀ wọ́n ibo mo ti lè máa ṣiṣẹ́ nínú ìjọ, mo fi join choir. And that's why mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ó ti pẹ́ tí mo ti ń kọrin, but officially t'Ọlọ́run pè wá. T'Ọlọ́run pè yín. Tá mọ̀ pé bóyá ìgbà tí mo dẹ̀ gba ìpè yẹn gangan ni. Tẹ wò pé jẹ́ mú iṣẹ́ Olúwa ní ọ̀kúnkúndùn. Ó dáa. Ó possible. Ó possible. Kéèyàn k'Ọlọ́run máa pè ẹ́.
ó dẹ̀ possible náà kọ́lọ́run pé èèyàn ok tọ́lọ́run bá tiẹ̀ ti pè èèyàn kò nílò pé àtún ló ń kọ́ àbí tọ́lọ́run bá pè èèyàn ó tún nílò náà pé èèyàn tún lè lọ kọ́. tọ́lọ́run bá pè ẹ́ tó dẹ̀ fẹ́ kí iṣẹ́ kó lọ káàkiri àgbáyé o ní láti kọ́ sí o ó dáa kéèyàn kọ́ sí. ó dá ọ̀rọ̀ rẹ̀ gbogbo wa tá a wà ní ẹjẹ́ mọ́ ẹyọ kan yìí lẹ́nu àlejò mi lénìí wọ́n ní don't be a local champion local champion ó kọrin ju áńgẹ́lì lọ wọ́n ní ó dáa ká tún wá ìmọ̀ kún ìmọ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe kò tẹ́ ń ṣe iṣẹ́ orin nìkan gbogbo iṣẹ́ tó bá wà lọ́wọ́ tiyín ó dáa ká tún wá ìmọ̀ kún ìmọ̀ àlejò mi a tún fẹ́ lọ dé òkè lọ́hùn lẹ́ẹ̀kan sí orin wo lẹ fẹ́ ká tún lọ wò nílé ká fífi ẹsẹ̀ rájò. ok ẹ jẹ́ ká wo orin ìkànnì àwọn ìyá mi ẹni tí mo. orin tí yín kọ́ ṣé fọ́nrán ẹyọ kan yẹn ló ṣì wà. For now. Yes. Ó yá àwọn ìyá yín ó yá. ìkànnì àwọn ìyá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé tá a respect gan Màmá Tọ́pẹ́ Àlàbí. ó ga jù èwo nínú àwọn orin wo lẹ fẹ́. èwo nínú wọn báyìí o orin wọn pọ̀ o. lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni kò sẹ́lòmíràn ìwọ lọ́lọ́run. kí ni táìtù èmi ni lórúkọ rẹ. mọ táìtù ẹ ṣùgbọ́n ẹ ti kọ díẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n orin yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ release ẹ̀. ṣé ó wà nínú fídíò. ó wà nínú fídíò. ẹ yára lé àmọ́ táìtù ẹ̀ ṣùgbọ́n bọ́dà mi ti kọ díẹ̀ bẹ́ẹ̀ bóyá lẹ́yìn Ọlọ́run ni àmọ́ bóyá èmi ni gbogbo ètò bá ṣàṣì ń jẹ ẹ yẹ ká lọ fi orin màmá wa Tọ́pẹ́ Àlàbí ká fi fẹsẹ̀ rájú tá a bá padà dé bọ́dà mi wọ́n sì máa kàn lo agbami ètò wọ́n máa sọ gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ lórí lọ́wọ́ wọ́n máa sọ fún wa gbogbo ètò òkú kọdún yìí tó parí gbogbo vision tó dáa tí wọ́n ní wọ́n sì máa sọ fún wa ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tẹ̀yìn fún fàánà yìí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi àlejò mi gbajúgbajà olórin mi tí wọ́n sì tún ń ṣe iṣẹ́ aṣọ ríran fashionista wọn ni fashion home àwọn náà lájọ wà lórí ètò lẹ́ni àlejò mi ẹ̀kú kalẹ̀ ẹ̀mẹ́sà ó kàn jẹ́ pé èmi kàn sọ pé ẹ̀ ṣiṣẹ́ aṣọ ríran ni ẹ̀ kó aṣọ wá fún ẹ̀mẹ́sà jẹ́ kí n tún lọ sí apá bíi tí tó ti kọ́ lo àti fashion house báwo ni fashion something ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí. okay so ẹ má gbàgbé pé mo sọ pé ìyà ò dáa. kò dáa ìyà ò dáa so ọ̀nà àti jẹ ọ̀nà àti mu ọ̀nà àti kàwé òun ló gbé wa lọ sí di fashion yìí so a fẹ́ lọ school. Solúrànlọ́wọ́ kò tí ì sówó àdẹ̀fẹ́ ṣe business náà tí wọ́n bá máa ṣe á ṣàlówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni owó ni jẹ́ẹ̀tì fashion yìí wà lára nǹkan tó rọrùn láti ṣe tó bá ti ṣọ̀lẹ tó bá ti ní change díẹ̀ wọ́n lọ sọ́jà ra material jọ papọ̀ display ó jẹ́ àbúrò èèyàn gan ara bẹ́ẹ̀ ni ó jẹ́ ẹ̀gbọ́n èèyàn tó dẹ̀ rí change díẹ̀ tó lójú kòkòrò tó rí change díẹ̀ lórí ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn à ń lé ní ìsìn ṣe kọ́ṣẹ́ à ń ṣe tailoring ṣe kọ́ iṣẹ́ yẹn. nítòótọ́ nítọ́lọ́hún mi ò kọ́ tailoring mi ò lọ shop mo ní ọ̀gá kan tó jẹ́ pastor tó mọ̀ ń pa iṣẹ́ yẹn so mo bá wọn gbé so bó ṣe ń lọ sọ́jà tó ń kọ tó ń ge mo bẹ̀rẹ̀ sí ní fojú sí so ó di pé àwọn náà busy wọn ò ráyè ẹ̀ mọ́ wọ́n á rán mi lọ màá fojú sí ṣe màá ló jẹ́ ká lè lé ní ìsìn even though àráyè láti máa ṣe bẹ́ẹ̀ bọ̀ á náwọn èèyàn tó ń ṣe we have a fashion house. ẹjọ́ náà ṣe ẹ̀yin fúnra yín mo mọ̀ pé ẹ ní fashion house ẹ̀yin fúnra yín ẹ lè tẹ machine báyìí pé kẹ́ ẹ rán sọ rárá mi ò lè tẹ machine ẹ lè tẹ machine mo lè sketch. ẹ lè sketch ẹ̀yin tíṣà lè mọ̀ sí ní tiyín tíṣà ẹ sketch anything
lórí drawing Ask wọ́n wá sọ it, pé ó yá ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀ wá wò pé ẹ nílò láti mọ machine tẹ̀ even pé ọlọ́run ti gbé yín ga then ẹ ti busy ṣùgbọ́n ẹ feel bẹ́ẹ̀ pé bóyá ẹ ṣe lè well kọ́. mo wish pé mo lè kọ́. In fact, there was a time tí mo lọ fowó ìfọwọ́ mi ṣì wà ń bẹ̀ báyìí. Kò sáyè kò sáyè yẹn mọ́. Mo wish pé mo ti lè bọ́ bóyá ká sọ pé nǹkan tọ́lọ́run fẹ́ fi ṣe ń gbà yẹn ó ti ṣe. ẹ jẹ́ tẹ̀ wá mú eléyìí nínú ọ̀rọ̀ tiyín gbogbo àtàwà ńlé ó túmọ̀ mo dídì ìbéèrè yẹn ni ó túmọ̀ sí pé ẹ̀yin pàápàá ẹ lè ní fashion home láì mọ máṣíìnì tẹ̀ láì mọ aṣọ rán tiyín ni pé kẹ́ ẹ ti sọ pé stylist wanted kẹ̀dẹ̀ ní àwọn àfojúsùn fún àwọn nǹkan tó dáa bíi báwọn ṣe sọ pé àwọn lè sketch ó yá irú ilé ní kẹ́ tún gbé jókòó sìn irú ilé ní kẹ́ tún gbé iṣẹ́ fashion báwo ni ó ṣe rí lọ́dọ̀ yín ṣé iṣẹ́ tó wà lucrative. Very lucrative, and I got this from the vice president about 6 years ago when he was campaigning or 7 years ago. Igbákejì president wa nílùú nígbà tó ń ṣe campaign wọn. Mo wà privilege láti wà nínú àwọn ilé tó lò tó ní káwọn èèyàn á máa kọrin. I think they did about 40 hours praise. Wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ pé lára àwọn nǹkan táwọn èèyàn máa fi jẹun ní time tá a wà yìí fashion wà ń bẹ̀ music wà ń bẹ̀ so tó wá jẹ́ kí n tún mú dáadáa so mi ò lè tẹ machine ṣùgbọ́n fún ara mi ni mò ń wọ̀nyàn mo mọ̀yàn wọ̀n. bẹ́ẹ̀ni nígbà jẹ́ pé ilẹ̀ máa lọ gbaṣẹ́ fúnra ra yín. èmi máa lọ gbà fúnra mi because tó bá máa gbaṣẹ́ náà appearance yẹ ó matter. bẹ́ẹ̀ni bí àwọn olóyìnbó ṣe sọ ni source ti mọ ni appearance source. ẹ̀yin ilé ìbò ẹ̀yìn kan wà lẹ́yìn appearance so mana. so amọ̀yàn wọ̀n èmi náà mo dẹ̀ máa lọ ra fabric yẹn fún ara mi alójú láti rà. ojú ló tiẹ̀ mọ̀ tó yónú tẹ̀tí ẹ̀rí eléyìí tẹ̀ bò sọ́run mo ṣàǹdí yín wò ní pé ó ga ẹ ṣàgbẹ́ ni ó dúró déédéé àbẹ́ rí nǹkan ẹ̀rọ lóhùn àlejò mi ẹgbẹ́ ṣe báyìí torí àsìkò mi ń sáré kí ni àwọn kan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ní ìdíṣẹ́ orin mo sì máa béèrè tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ náà nídìí fashion house. ó ní ibi tá a ti ń produce orin tá a ṣe ṣí báyìí òun ló ń hot lọ́wọ́ báyìí tẹ́yìn bá lórin tẹ́fẹ́ as it dey hot. kí ni àwọn nǹkan tẹ́ ẹ rò tẹ́ fi lọ ṣí irú nǹkan báyìí. Inspiration yẹn wá láti nǹkan tá a là kọjá because ìgbà t'Ọlọ́run pè wá ẹ mọ̀ t'Ọlọ́run bá pè yàn náà èèyàn sì nílò owó. Bíbélì náà ló sọ pé owó ni kẹ̀kẹ́ ìyìn rere. bẹ́ẹ̀ni èmi náà sì nílò owó gbogbo ẹ̀yìn ara létẹ̀ gbọ́ mi báyìí ẹ dákun ẹlòmíì ní bí àmọ́ èyí ti lówó. èyí tí èrìṣẹ́ lé epo ó dáa. so ìgbà míì èèyàn ní idea ó ní vision but kò sí nǹkan tó máa fi gbé wá sí reality ó ti ṣẹlẹ̀ sí wa dáadáa. nígbà tẹ́ béèrè lọ́wọ́ mi ń sìn pé fídíò mélòó la ti ní fídíò ẹ̀yọ̀ kan la ní because kò ságbára ẹ̀ ń gbà yẹn but ní ìsìn tá ti nírú studio bẹ́ẹ̀ yẹn èèyàn lè record orin kò tún ṣe fídíò ọ̀dọ́ èèyàn tó bá jẹ́ pé Ọlọ́run pé o òun náà tún ní láti wà careful o because Ọlọ́run lè fún ẹ ní ability but kó má fún ẹ ní go ahead ìyẹn náà wà very very important. ability go ahead ẹ là fún wa díẹ̀ ká kẹ́kọ̀ọ́ díẹ̀. Ọlọ́run lè fún ẹ ní agbára ẹ̀ bọ̀ kó ní kó má tí ì ṣe because gbogbo nǹkan ló lásìkò. bẹ́ẹ̀ni gbogbo nǹkan ló lásìkò. nǹkan ló ní àsìkò títí ẹ̀. èèyàn lè lágbára kó má abuse ẹ̀ kò lè lówó kó má abuse ẹ̀. wọ́n sì lè sọ pé kò tí ì tó àsìkò tó máa ju kínní òun kan fún ọ kó mú un pamọ́ ni o. so àwọn kan tá a wò ó pé ẹlòmíì Ọlọ́run lè sọ pé ó ti tó àsìkò kó dẹ̀ ní material yẹn bọ̀ kò lágbára ẹ̀. ó dáa Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ nídìí iṣẹ́ fashion home kí ni àwọn kan tẹ̀ ń ṣe lé lórí. We are looking at a bigger fashion house than nǹkan tá a ti ní presently. A fẹ́
kó easy fún yàn tó bá fẹ́ ṣe ìyàwó bóyá nílé tàbí níta o máa ti wá sọ fún àkọ́ tó fẹ́ tí wàá ní ká make it available both the bride parent, the groom's parent, the bride and the groom àtàwọn ọ̀rẹ́ ẹ kọ̀ fún wa ẹ jẹ́ ká wá ṣe wàhálà tó yẹ kẹ́yìn ṣe yẹn and àwa ní policy kì í disappoint. Mo like policy yín o. Kì í disappoint fáwọn èèyàn tó bá ti mọ̀ wá dáadáa tó ti bá wa ṣe wá mọ̀. Ṣiṣẹ́. O tiẹ̀ lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó tún ní business kó wá máa disappoint affect iṣẹ́. Bẹ́ẹ̀ni ẹ kò ṣe takuntakun. Ẹ ṣe gan-an. Brother mi Fẹ́mi Stephen. Yes, ma. Fẹ́mi Stephen ẹ̀yin lẹ ń ṣe fashion home ẹ̀ ń ṣe oníṣòwò ẹ̀ ń ṣe orin kí lẹ ṣe wá ń ráyè fi àyè sílẹ̀ fún ilé náà díẹ̀díẹ̀. Tí ilé yẹn ṣe pàtàkì o fẹ́ni tó bá mọ̀ mí dáadáa I'm a complete family man mi ò fi ilé mi ṣeré tí mo ṣe wọn bíbá yìí ń sìn tá a ṣe wà lójú afẹ́fẹ́ yìí for example tí fóònù mi bá dún tó sọ fún mi pé ìyàwó mi ló ń pè má dìde o. Ẹ máa dìde lórí afẹ́fẹ́. Má dìde. Akíníwálé tó bá wọn. Because tí o bá ojú afẹ́fẹ́ tá a wà á lè lójú ìṣẹ́jú díẹ̀ náà lọ. Because ayé mi nìyẹn afẹ́fẹ́ máa wà tí ilé bá dàrú kò ní síṣẹ́ ìránṣẹ́ mọ́. Ẹni tí ò bá nílé tó tò ọkàn ò lè balẹ̀. For instance mo ṣe wà bíbá yín sìn tí mo pé lé òtò ṣe lè má ṣe kẹ́ má ṣe mistake. Bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ nílé ìjókòó pàápàá. Ẹ jẹ́ ń ya ẹyọ kan ọ̀rọ̀ rẹ̀ gbogbo yín tẹ̀ wá lé èmi fẹ́ràn ọ̀rọ̀ brọ́dà mi báyìí tó ń fẹ́ràn ilé wọn wọ́n ní tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn bá dún báyìí àwọn máa dìde èmi gan mo tẹ̀ tí wọ́n sọ pé àyè má sọ sísà mi lẹ́nu náà kí ló dé ń bọ̀lẹ̀ sálọ ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n béèrè eléyìí lọ́wọ́ yín iṣẹ́ orin kí ni ìyàwó yín wá kọ sí nítorí iṣẹ́ tó máa ń gba àsìkò èèyàn ni. So tó bá jẹ́ èèyàn kan pàtàkì nínú ìgbésí ayé mi tọ́lọ́run ti lò tó dẹ̀ ṣe ń lò tó dẹ̀ jẹ́ kí iṣẹ́ yẹn ká máa ṣe ìyàwó mi. Àwọn náà ni ìyàwó yín. Mo ti mọ ìyàwó mi 10 years ká tó ṣe wedding. Wow. And she has been of massive support for me. Massive support. Sísítà mi jẹ́ ká máa gbé fún yín àsìkò wa ti sáré lọ torí tá a bá tú brọ́dà mi lẹ̀ pé kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa tìyín báyìí. Ilẹ̀ aṣú ilẹ̀ àtúmọ̀ gbòòsà fún yín ìgbàre 100 gbòòsà for you. Ipa ò ní pè yín sísítà mi láṣẹ Ọlọ́run tẹ wá lé èèyàn bí èṣù bí èèyàn wọn ní súnmọ́ gbègbèrègbè ilé tìyín láṣẹ Ọlọ́run. Ẹ ń sàn kankan lẹ́ẹ̀kan torí àsìkò mi ti sáré ẹni ẹ̀ ń ṣiṣẹ́ lórí àwọn orin tó pọ̀ ìgbà wo lẹ̀ ń wò tí ábọ̀mù mi fẹ́ jáde. Tọ́lọ́ ń bá fún wa ṣe. Yóò fún yín ṣe. À ń wò bóyá kọ́dún tó parí. Kọ́dún tó parí. Ó ti tó orin mélòó tẹ̀tí nílẹ̀ fún ábọ̀mù yẹn. Ó ti tó àti tó mẹ́fà báyọ̀ sí méje. 6 sí 7. In fact fídíò kan nù ẹ̀ gan ti jáde tó ti ń bless ayé àwọn èèyàn nílé lóko. Ẹ̀ẹ́dẹ̀ rántí fìyàn hàn wá lórí ètò lẹ́nu. A ṣe lè fi wọ̀nyí. Ẹ ti gbàgbé. Mo fi gbé kò tí ì dé bẹ́ẹ̀ ni. Kí ni àkòrí fídíò ọ̀hún? Kìkì ọ̀rọ̀ kan ni. Kìkì ọ̀rọ̀ kan. A ti wò ṣebí kìkì ọ̀rọ̀ kan la kọ́kọ́ wò nígbà tá a ṣẹ̀ṣẹ̀ wọlé sórí ètò gangan. Ó dà ẹ ṣeun ẹ máa ronú sí ìkan lára àwọn orin tó dáa tí ó fẹ́ bá bọ́ọ̀mù tuntun jáde tẹ́ ẹ máa fi dágbére fún wa lórí ètò lénìí. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu Yorùbá máa ń sọ̀rọ̀ kan ṣùgbọ́n ọ̀fọ̀ fún kọ́ ìyẹn ò ní jẹ́ bọ́dà mi ẹ bá mi ṣe àfihàn gbogbo ibi tí àwọn aráalé ti lè bá yín pàdé pátápátá lórí social media. Ẹ̀yin aráalé ẹ ṣé gan ni o ẹ kú àdúrà yín ẹ kú bẹ́ẹ̀ ṣe ń support wa take it for granted ẹ má dákẹ́ àdúrà. So gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àtàwọn tí ò ti mọ̀ tẹ́lẹ̀ a wà lórí Instagram Femi_Steven. Femi_Steven. Lórí Facebook Femi Steven FM songs Femi Steven FM song
lórí Facebook kejì Alebiosu Femi Stephen, lórí Twitter YouTube ńkọ́ @Femi Stephen tí Nàìjíríà bá ṣe gbà. ẹ̀yin sì rí Twitter lọ́dọ̀ tí ọ̀nà ṣèpàdé pẹ̀lú àwọn alágbára, ọ̀nà ṣèpàdé ó yẹ ẹ̀sọ́lẹ̀ fáwọn èèyàn @Femi Stephen àti blọọkẹ tó bá ní ká máa lò Femi Stephen lórí YouTube Femi Stephen. Gbogbo bí tẹ́ ti máa bá àlejò mi pàdé wọn náà ni wọ́n ti ṣàlàyé fún wa lórí ètò lẹ́ni. Tẹ́mi bá ṣì ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ, ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wọn, wọ́n á rí wọ́n sì dá yín lóhùn. Ẹ má wọrí, àwọn ò ní ignore message yín 100% assurance guarantee. Bọ́dà mi ẹ máa ronú sí orin kan tẹ́ máa fi dágbére fún wa lórí ètò yìí sílẹ̀. Ẹ̀yin tèmi lé inú mi dùn pé àjọṣètò tèmi ẹ sì gbádùn ara yín dọ́gba bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀kọ́ kan tàbí méjì nínú ọ̀rọ̀ tèmi àti àlejò níta àtijọ́ sọ látàárọ̀. Orúkọ tèmi ò tí ì padà, Ola Onabajo ni mo ń jẹ́. Aya Olúwaṣe Ọláfúnmi aláṣàkẹ́sìn gangan tí ò kọ́ mọ̀. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ, @Onabajo Ọláwálé náà ni gbogbo social media house mi pátápátá @Onabajo Ọláwálé. Tó bá jẹ́ orí Kaftan television Yorùbá lè ti fẹ́ bá wa sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá. Gbogbo èròǹgbà yín pátápátá lè máa rí. Tẹ́yìn bá dàbí àlejò mi, bọ́dà mi Fẹ́mi Stephen, tẹ́yìn náà fẹ́ wá darapọ̀ mọ́ mi, ẹ tẹ́ gbogbo àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi. Màá rí gbogbo èròǹgbà yín náà ni màá sì dá yín lóhùn. Bá ti wá ń dágbére kí n tó sọ pé bye bye yìí, kí n tó sọ pé bye bye yìí, àlejò mi wọ́n máa fi orin, wọ́n máa fi jùwọ́ sí wa. Àsìkò wa ti sáré. You have done it before. Bẹ́ẹ̀ ni o ti ṣe tẹ́lẹ̀. You would do it again. Ó sì tún ṣe lẹ́ẹ̀kan sí. Great and mighty things. You would do it again. You make the blind eye see. Cause the lame to walk. You are the miracle working God. Oh. You would do it again. You have done it before. You have done it before. Jesus. You would do it again. Great and mighty things. You would do it again. You make the blind eye see. Cause the lame to walk. You are the miracle working God. You would do it again. Sounds so give Buchimo. Oh, yeah, you are the covenant keeping God. Oh. The answer to all my prayers. The lifter of my head. Agbadagburu is who you are. I put my trust in you, God. Oh. You will do it again. You have done it before. Nínú Bíbélì lọ́jọ́ ìjọ́sí. Ó máa ṣe tèmi. Ó máa ṣe tèmi. Ó ti di dandan. Ó ti di dandan. You have done it before. Ẹ ti ṣe tẹ́lẹ̀. You will do it again. Ẹ ṣe lẹ́ẹ̀kan sí. Ó jí òkú ọjọ́ mẹ́rin. Olúwa. You will do it again. You have done it before. You have done it before. Jesus. You will do it again. Great and mighty things. You will do it again. You will do it again. You make the blind eye see. And cause the lame to walk. You are the miracle working God. Oníṣẹ́ ìyanu, you will do it again. Orin ni ẹ fún gbogbo wa nílé, ẹ jẹ́ ká máa sọ lọ wípé Ọlọ́run oníṣẹ́ ìyanu ni. Ó ti ṣe tẹ́lẹ̀ rí. Ó ti ṣe tẹ́lẹ̀. Ó dẹ̀ sì tún máa ṣe. Gbogbo nǹkan tó ń gba omijé lójú yín yẹn ó máa ṣe. Ẹ ṣáà ti ṣe kí ni ẹ nígbàgbọ́. Bọ́dà mi ẹ bá ń juwọ́ sàn ara ilé kẹ́ sọ pé bàbá. Ẹ ṣé gan-an ni o, ẹ ṣé gan-an ni. K'Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín.